ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lọ́jọ́ tòní tí ń ṣọjọ́ Thursday March 26 ọdún 2026 táwà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí ẹ bá ń share fídíò yìí kó jẹ́ òòlù àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ẹ̀yin oníràwọ̀ iná tó kàn yan Aries tàbí láàrin March 21 sí April 20 ìbáṣepọ̀ yín àti àwọn mọ̀lẹ́bí yín á dùn alárinrin dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní dára kẹ́ fi lọ àkókò àti ìgbà pẹ̀lú wọn. Ẹ ṣe dáadáa sí wọn lọ́jọ́ tòní, bẹ́ẹ̀ sì ni kẹ́ rí dájú pé ṣe dáadáa sáwọn ènìyàn. Bákan náà sì láàyè káyè tẹ́ bá wà ẹ má ṣe sọ̀rọ̀dì àbí ọ̀rọ̀ àìtọ́ sí ẹnikẹ́ni. Kẹ̀sì rí dájú pé ẹ jẹ́ kí ìmọ̀lára yín kó lágbára jù yín lọ. Ẹ má tẹ́kì gbogbo nǹkan tún pass ọ̀nà ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní kó má bàa sí issue. Nínú ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín kò sì wà láràrá. Ọkọ̀ iṣẹ́ yín sì máa já geere. Iye owó sì ṣeéṣe kó wọlé fẹ̀yìn tẹ́ ń lò ràwọ̀ yìí lọ́jọ́ tòní. Láìsí ẹ lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 12 kù ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Ìfọ̀rọ̀wérọ̀ láàrin èèyàn àti àwọn ènìyàn kan ó ṣeéṣe kó gba àkókò yín díẹ̀ lọ́jọ́ tòní látàrí pé ọ̀rọ̀ sísọ yín gan á jẹ́ tó ṣe pé ó máa ṣàpù dáadáa tá fìdí múlẹ̀ dáadáa tó sì jẹ́ pé láàyè ṣàbí níbikíbi tí ẹ bá wà èyí tí ó bá wáyé lè ní àbí kí ìbáṣepọ̀ yín àti àwọn tó súnmọ́ yín kó wọnú ara sí dáadáa. Ọjọ́ tòní jẹ́ tó ṣe é pẹ́ ní láti lọ̀rọ̀ ẹnu yín lọ́nà tó máa gbà ràn yín lọ́wọ́. Ẹ fi béèrè oore, ẹ fi béèrè àǹfààní, ẹ fi béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run ọba tó dá yín. Ẹ free mind yín lè ní kí ẹ wà positive minded, bẹ́ẹ̀ sì ni kí ẹ rí dájú pé ẹ pa owó plan yín mọ́ láṣìírí. Kò sí bẹ́ẹ̀ ṣe lè bá àwọn èèyàn rújọ́ tó. Ẹ má sọ secret yín jáde fún ẹnikẹ́ni rárá, kò dára. Nípa ọ̀rọ̀ ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín kò sí wàhálà. Nípa ọ̀rọ̀ iṣẹ́ náà sì rè kò sí problem rárá. Bẹ́ẹ̀ sì ni lórí ọ̀rọ̀ owó ṣeéṣe kí owó kó wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 ọdún tó dára lọ́jọ́ tòní jẹ́. Láti bí ijọ́ mẹ́ta lẹ ti ń sáré pé nǹkan tẹ́ ń lé yìí gbọ́dọ̀ tó yín lọ́wọ́, ayé yín gbọ́dọ̀ da àwọn nǹkan tẹ́ ń fẹ́ gbọ́dọ̀ rí bí ẹ ṣe ń fẹ́ dín iṣẹ́ lórí bí ọ̀rọ̀ iṣẹ́ yín bóyá máa ní ìdàgbàsókè báyé yín náà yìí fẹ́ dára tó ṣe pé lẹ́yìn ẹ tún gbọ́dọ̀ rí dájú pé ẹ túbọ̀ put more effort lórí pé bọ́rọ̀ owó ṣe fẹ́ wọlé bí àwọn nǹkan tẹ́ fẹ́ ṣe tó wà wájú yín bóyá fẹ́ di ṣíṣe òun ló máa lọ́kàn yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ fálẹ̀ mọ̀ṣẹ́ dáadáa, tẹ́ bá tẹpá mọ́ṣẹ́ ó ṣeéṣe kí ẹ ráǹfààní àti rí owó jẹ dáadáa lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní àwọn èèyàn máa nílò attention yín dáadáa tó sì dára púpọ̀ kí ẹ fún wọn pàápàá àwọn tó bá ṣe pé wọ́n wá important sí yín. Ọjọ́ tòní wájú ọjọ́ tó ṣe pé gbọ́dọ̀ ní pé ẹ̀ ń dá sọ́rọ̀ tí wọ́n pè é sí àbí tí ó kàn yín rárá. Bẹ́ẹ̀ sì lẹ́ni láti ní ìrẹ̀lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Bákan náà sì gbogbo plan yẹn ní láti pamọ́ láṣìírí kí ó lè rí bí ẹ ti ṣe ń fẹ́. Nípa ọ̀rọ̀ iṣẹ́ yín kò sí wàhálà rárá. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà kò sí problem. Àdánmọ́ràn ní ti ọ̀rọ̀ owó náà, ire owó wà fún yín lónìí. Line green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán kí aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22 ẹ̀yin gangan ló lóríire ọjọ́ tòní o tó ṣe pé nǹkan máa lọ dáadáa fún yín lọ́jọ́ tòní. Kódà àwọn opportunity kan lè wọlé fún yín láti ìlú òkèèrè abroad lọ́jọ́ tòní. Ó dára púpọ̀ kí ẹ lo àwọn àǹfààní yín kí ẹ lò lọ́nà tó tọ́. Ẹ rí dájú pé ẹ polongo ara yín, ẹ polówó iṣẹ́ yín, ẹ lo talent yín dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní tún jọ́jọ́ tó ṣe pé ẹ lè ní àwọn ẹ̀kọ́ kan àbí àwọn ìmọ̀ kan tó ṣeéṣe kó ran ayé yín lọ́wọ́ fún ìdàgbàsókè. Ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn, kẹ́ tẹpá mọ́ṣẹ́ kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí dára. Nípa tọ̀rọ̀ iṣẹ́ yín kò sí wàhálà. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn alárinrin. Ire owó wà fún yín lọ́jọ́ tòní. Aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22 spirituality yín ó máa lékè ká dáadáa lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kí ẹ̀mí inú yín kó máa bá yín sọ̀rọ̀ dáadáa lọ́jọ́ tòní. Ohun tó ń sọ sí yín lọ́kàn òun ní kí ẹ mú lọ́rẹ̀ẹ́ tímọ́tímọ́ yín lọ́jọ́ tòní o. Ẹ má trust ẹnikẹ́ni yàtọ̀ fún ohun tó ń sọ sí yín lọ́kàn lọ́jọ́ tòní. Ọ̀pọ̀ yín gan aṣe yín bí ìgbà pé kí ẹ dá wà kí ẹ kọ̀ wà ní ìdákọ́kọ́ lẹ́yìn nìkan. Èyí sì lè ṣeéṣe kó má wọlé ran iṣẹ́ ìṣe yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní, ṣùgbọ́n ó dára kí ẹ ṣe bẹ́ẹ̀. Ẹ lọ ọkọ̀ àti ìgbà lẹ́yìn nìkan kẹ́ fi meditate, kẹ́ fi ṣe prayer ìyá ràn yín lọ́wọ́. Tẹ́ bá ṣe léyìí lọ́jọ́ tòní sígè kò dára kẹ́ péjú níbi ìpéjọpọ̀ kí ìpéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tẹ́ bá wà comfortable níbẹ̀. Ẹ ṣe dáadáa sí àwọn ènìyàn, kẹ́ gbàláfíà láàyè kí ẹ sì bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ dára. Nípa ọ̀rọ̀ iṣẹ́ yín ó ṣeéṣe kó fẹ́ rí bákan bákan. Ẹ má lè kọbi ara sí tó bẹ ṣe fẹ́ dáadáa. Nípa ọ̀rọ̀ relationship yín kò sí wàhálà rárá. Nípa ọ̀rọ̀ owó náà sì rí owó wà fún yín lọ́jọ́ tòní. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìrùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ láyìíká yín o. Ìbáṣepọ̀ yín àti àwọn ọ̀rẹ́ àtàwọn alásùnmọ́ yín á dùn alárinrin dáadáa. Ọjọ́ tó dára ló jẹ́ láti lo àkókò àti ìgbà pẹ̀lú ọ̀rẹ́ àti àwọn olólùfẹ́ yín. Ibikíbi tẹ́ bá wà àbáyíkáyè tẹ́ bá wà ẹ máa experience ìfẹ́ àti support látọ̀dọ̀ àwọn tó rọ̀gbà yín ká lénìí. Ẹ wá gbọ́dọ̀ ní láti rí dájú pé ẹ̀dá sọ́rọ̀ tí wọ́n pè é sábẹ́ èyí tí ó kàn yín rárá lénìí. Ẹ ní láti ní ìrẹ̀lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Gbogbo plan yín kẹ́ sì pamọ́ ní àṣírí kó lè rí bí ẹ ṣe ń fẹ́ ní ìgbẹ̀yìn. Nípa ọ̀rọ̀ iṣẹ́ yín kò sí wàhálà. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára.
ire owó náà sì wà fún yín lọ́jọ́ tòní pẹ̀lú. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀wọ̀n ní ìràwọ̀ afẹ́fẹ́ má rí mi fún Libra tàbí láàrin September 24 sí October 23. Ọ̀rọ̀ iṣẹ́ yín àti ipò yín láwùjọ òun ló máa wà ní ọkàn yín pọnpọnpọn lọ́jọ́ tòní. Ní ẹ máa ṣiṣẹ́ kárakára lórí pé iṣẹ́ yín gbọ́dọ̀ ní ìdàgbàsókè, ayé tí yín náà gbọ́dọ̀ dára, ẹ gbọ́dọ̀ tún dùn rí sí láwùjọ. Ọjọ́ tòní jẹ́ tó ṣe é pé ẹ máa wà well focus láti rí dájú pé ẹ gbájúmọ́ iṣẹ́ tó ṣe é pé ẹ̀ ń ṣe láti fi rí jẹ, láti fi rí mu, láti fi rí ná, láti fi rí lò. Ẹ gbájúmọ́ ṣẹ́kẹ̀ lè ráǹfààní àtòrí bámú, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì rí dájú pé ẹ tẹpá mọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní. Nípa ọ̀rọ̀ iṣẹ́ yín kò sí wàhálà tẹ́ bá gbájúmọ́ṣẹ́, nípa ọ̀rọ̀ relationship yín kò sí problem, bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ owó máa lọ dáadáa, kò sí wàhálà, èrè owó lè wọlé fún yín. Mustard jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22. Ọ̀pọ̀ yẹn máa opportunity ìrìn àjò lọ́jọ́ tòní. Ìrìn àjò yìí sì lè jọmọ́ ti iṣẹ́ tó ṣe gbogbo ìrìn àjò tẹ́ bá rìn lásìkò yìí ó máa bí oore tó pọ̀ fún yín. Ó ṣeé ṣe lọ́jọ́ tòní kí ẹ tún ní àwọn òye kan àti mọ̀kan sí. Ẹ lọ ọgbọ́n ìjìnlẹ̀ yín àti bí ẹ ṣe brilliant sí láti fi polongo iṣẹ́ yín, láti tún fi hàn àwọn customer dáadáa sí lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jẹ́ tó ṣe pé ẹ ní láti dá wà rárá. Ẹ jáde lọ láti lọ́wọ́ oore, ẹ rìn jáde láti wá bóyá fẹ́ da fún yín. Orí ìrìn báyìí lóore yín wà lọ́jọ́ tòní. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́ lénìí dára. Bẹ́ẹ̀ sì ni kí ẹ má gbàgbé láti ní ìrẹ̀lẹ̀, kí ẹ má ṣe gbéraga rárá bó tilẹ̀ kó kéré mọ́. Nípa ọ̀rọ̀ iṣẹ́ yín kò sí wàhálà, relationship yín á dára, ọ̀rọ̀ owó náà kò sí problem, ire owó lè wọlé fún yín lénìí. Malbec jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ ìyípo padà lọ́jọ́ tòní jẹ́ ọ̀pọ̀ yín ẹ máa níwòye sí tuntun nípa ìgbésí ayé tẹ́ wà yìí tó ṣe é padà bí gbà pé àbẹ ti bọ́ sínú ayé tuntun ni, tó sì jẹ́ pọ́jọ́ tòní ẹ máa ṣiṣẹ́ lórí bí ìyípo padà ìfẹ́ dé bá ìgbésí ayé yín àti báyìí ń ṣe fẹ́ ní ìdàgbàsókè. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà ó máa lárinrin dáadáa lọ́jọ́ tòní. Téyì sì ń túmọ̀ sí pé ó dára kẹ́ lọ kópa àti ìgbà tó dára pẹ̀lú olólùfẹ́ yín. Ẹ ṣe dáadáa sí àwọn ènìyàn lénìí, kẹ́rí dájú pé ẹ ní ìrẹ̀lẹ̀, bẹ́ẹ̀ sì ni kí ẹ wà determine dára lórí ọ̀rọ̀ iṣẹ́ yín kò sí wàhálà rárá. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín máa lọ dáadáa lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé ege owó lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní pẹ̀lú. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ tòní ó ṣeé ṣe kí àwọn relationship issue tẹ́tí ní issue tó ti wáyé láàrin èèyàn tó lólùfẹ́ yín láti bíjọ́ mẹ́ta tó ṣeé ṣe kí ó die down lọ́jọ́ tòní, tó ṣe pé ẹ máa yanjú rẹ̀. Yíyanjú rẹ̀ sì rèé á bí kí àlàáfíà láti rọrùn kó gbalẹ̀ nínú ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín. Ìbáṣepọ̀ yín àtàwọn tó gbàgbà yín ká náà á lọ dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára ló jẹ́ láti fi lọ àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín yìí, tó sì jẹ́ pé àwọn èèyàn máa nífẹ̀ẹ́ yín dáadáa, tó máa admire yín dáadáa ní ọjọ́ tòní. Ẹni ìrẹ̀lẹ̀ lénìí kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, gbogbo nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín pátá báyìí ni kí ẹ ṣe. Nípa ọ̀rọ̀ iṣẹ́ kò sí wàhálà, relationship yín náà dára. Nípa ọ̀rọ̀ owó náà sì rere owó lè wọlé fún yín. Fish jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ sí aago 10 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbìínú Aquarius tàbí láàrin January 20 sí February 19. Ọjọ́ tòní ẹ máa bísí púpọ̀, tó ṣe é pé iṣẹ́ máa pọ̀ lọ́rùn yín rẹpẹtẹ. Ọjọ́ tòní nǹkan máa wúwo lọ́kàn yín bí iṣẹ́, bí àwọn bùkátà yìí tí ẹ fẹ́ gbé, tó sì jẹ́ pé ní láti rí dájú pé ẹ ṣe ní ṣíṣẹ̀ ń tẹ̀lé. Èyí máa ràn yín lọ́wọ́ dáadáa. Ẹ má jẹ́ kí iṣẹ́ kún ọ̀rọ̀ yín rẹpẹtẹ ju bó ṣe yẹ lọ. Ẹ má pè iṣẹ́ 2 mẹ́ta papọ̀ lẹ́ẹ̀kan náà. Ẹ rí dájú pé ẹ plan ara yín dáadáa, kẹ́ fètò sí nǹkan yín kọjọ́ tòní lé lọ dáadáa, kẹ́ lè padà ṣàṣeyọrí kí ilẹ̀ tó ṣú. Ọjọ́ tòní ọjọ́jọ́ tó ṣe é pé ẹ ní láti avoid nǹkan tá à ń pè ní procrastination pátá. Ẹ má ní pé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ sún iṣẹ́ sí iwájú rárá. Àsìkò tó bá yẹ kẹ́ falẹ̀mọ́ṣẹ́. Ẹ ní ìrètí gbogbo nǹkan máa da, ẹ ní ìgbàgbọ́ nínú ara yín kí ẹ sì wà positive minded dára. Nígbà tọ̀rọ̀ iṣẹ́ yín kò sí wàhálà, relationship yín náà kò sí problem, ire owó máa wọlé fún yín. Lime green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 láàárọ̀ sí aago 8 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20. Creativity yín máa lékè ká dáadáa lọ́jọ́ tòní o. Téyì sì máa bí káwọn èèyàn máa wòye níwòye sí pé ẹni yìí ó wà very wonderful, nǹkan tó ń ṣe yìí ó ń wú mi lórí dáadáa, bó ṣe ń ṣe kíní ó dùn mọ́ mi. Ẹ máa ní talent dáadáa lọ́jọ́ tòní, ẹ máa ní ẹ̀bùn dáadáa lọ́jọ́ tòní tẹ́ lè fi gbájúmọ́ṣẹ́. Gbogbo kan kíkan tẹ bá sì ń ṣe pátá lẹ máa falẹ̀mọ́ dáadáa, lẹ máa focus lé lórí dáadáa. Téyì sì máa jẹ́ káwọn èèyàn gbóríyìn fún yín, tó ṣe é pé ó tún ṣe é ṣe kẹ́ ráǹfààní jẹ látara èyí. Àsìkò ti tó láti fi talent yín hàn aráyé. Gbogbo nǹkan tẹ́ ẹ mọ̀ ṣe pátá nípa iṣẹ́, nípa gbogbo nǹkan ni ẹ fi hàn aráyé dáadáa lọ́jọ́ tòní. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí, ẹ enjoy ara yín, kẹ́ sì rí dájú pé ẹ fi ọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín, ẹ fi mójútó ohunkóhun pẹ̀lú. Nípa ọ̀rọ̀ iṣẹ́ kò sí wàhálà,
ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, bẹ́ẹ̀ sì ni owó ṣeéṣe kó wọlé fún yín dáadáa lénìí. Lime green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 láàárọ̀ sí aago 8 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí ẹ bá ń share fídíò yìí, ẹ̀yin tẹ́ ti fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire o gbájẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.